Ọba tó tẹ̀ dúró nítorí Akosile olùdókòwò lọ́wọ́ ilé ìdùnnú màmá Femi gbowó owó ṣe ní láàbò àti ẹ̀rí yé bákan lóko rẹ̀ ọba tó ṣe ní láàbò bákan lóko wọ́n kì í ṣe láàbò sọ́yé owó ṣe ní láàbò bákan lóko rẹ̀ àti kì í ṣe owó tó lówó àti ṣe ní láàbò aláṣẹ ló máa ń lọ lásán bákan lóko rẹ̀ oyè dàbí ṣọ́ṣe láàbò sẹ́ ó ṣe ní láàbò bákan lóko rẹ̀ àti kì í ṣe láàbò tó ṣe ní láàbò.
ó ti jó ayọ̀. Akosile, ìwọ ló mọ̀, ìwọ ló mọ̀, ó ti jó ayọ̀. Hallelujah, hallelujah, hallelujah. Amen, amen, amen. Thank you so much, everyone. There will still be time for that, please. Hallelujah.
Pastor Polino, Pastor Falope, please can you please come forward and take picture with the celebrants? All the pastors in the house. All government pastors. Yeah, I think that they are joining. Yeah. All government pastors, please. Pastor Young, awesome. Let's go, let's go. And your wives. Please, and your wives.
Restoration, House of Government, Akosile yebo gbọ́dọ̀ lé. This is the moment we've been waiting for. The dance floor is open now. Don't go home with that envelope, and don't go home with that cash you came down here with. So it's time for the celebrants to dance, and so please let's rejoice with her and spread the money. Spread the money. The Lord bless you in the mighty name of Jesus. Hallelujah. Over to you, man.
nítorí Akosile ìwé ìkọlù. Bàbá olùtọ́jú ènìyàn, Ṣọlá sára rẹ̀ náà rẹ̀. Jésù olùtọ́jú ènìyàn, sára rẹ̀ náà rẹ̀. Bàbá olùtọ́jú ènìyàn. Ìṣọ̀lá gbogbo èyí slọ́dà wọ́n ní kàṣù kan bí slọ́dà dúró. Ọlọ́jọ́ ìbò ti súnmọ́. President Victor ló bá dúró rẹ̀. Ìgbà tó bá tẹ́ wà lọ́rùn ìwà yóò sì tẹ́ wà lọ́rùn.
ló sọ̀rọ̀ kan sí mi létí. Gbogbo fọ́rẹ́sì àwọn slọ́dà wọ́n ti ń bọ̀ wájú ìjọ ọ̀pẹ kẹ̀míà. Ẹ̀jẹ̀ ojú ṣọ́ra òjò látàgbọ́ ọjọ́ ojú. Ẹ̀jẹ̀ ojú
They don't want me to shine, they don't want me to shine at all. I want to sing with you, Lord. I want to tell you, Lord. Akosile, torí ọdún àwọn lọ́nà kọ́sà. Ohun tó ṣe ọdún àwọn lọ́nà tó ṣe kọ́sájú lọ́nà kọ́sà. Akérèsọ́lá, Akérèsọ́lá, torí tó ń bá báwo tí yóò bá bẹ̀rẹ̀ òun láti ní ọmọ tó lọ. Akérèsọ́lá, ọlọ́run bá wá. Èmi máa rí iṣẹ́ ọmọ. Akérèsọ́lá, ọlọ́run bá wá. Akérèsọ́lá, òun máa lọ́wọ́. Akérèsọ́lá ní orílẹ̀ ọlọ́run láti wọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe. Ebi táyé mi. Akérèsọ́lá aláìtọ́ wàá ṣe.
Sister, Solabomi níbi. Olórí kan tí wọ́n kọ́ fún yín lálẹ́ yìí, Solabomi níbi. Gbogbo èyí tó kù, ṣẹlẹ́dì, ẹ̀yin fọ́dẹ̀sì, ìbò tí lọ́wọ́ yín, Solabomi níbi. Akosile sọ pé, talẹ́ni tó ṣe bí ọba lórí ayé mi o, ọ̀tá sọ. Sọ̀rọ̀ wúlọ̀ wúlọ̀.
Hallelujah. Amen, amen, amen. Yeah, God is good. God is good. We thank God for how far the Lord has helped us. Even in tonight's program. Thank you so much for everyone staying here. Even at this time, we introduce Mike Akosile for the vote of thanks. Hallelujah. Praise the Lord. Wow.